mo bẹ́ẹ̀ dájú náà máa sọ fún pé kí ló tí mo máa bá àwọn ọmọ pé yes ẹ̀yin náà tẹ ní bùkátà tẹ náà àwọn kékeré lọ́wọ́ mo lè má gbé bùkátà mi wá bá yín mama healed mo ìgbà tó jẹ́ tó sometimes torí pé ó ṣe tán nífẹ̀ẹ́ pé ó tó ṣe wà ń sùn yẹn náà ìwọ̀n bá ti bá ní mò ń ṣe sí tó bá pè mí pé agbára pọ̀ nǹkan tí bá ní màá ṣe sí àjọ tí bá ń dá màá kà ẹ̀mí màá ti jábọ́ sí lọ́wọ́ pé àwọn òjẹ́ ń dàjọ màá ṣe fún màá sẹ́ǹdẹ̀ sí kò ságbára pọ̀ gbà yẹn kò sí anything ìgbà tó máa fi ṣe tán fẹ̀ tó fi rí pé relocate sí Lẹ́kì ó di pé a lè má ríra ọdún kan a lè má sọ̀rọ̀ ọdún kan tí bá sọ wípé kí ló dé Ahmed mo rí ẹ ó yá mo ti ẹ̀mí ìsàsọ pé ṣé kan tó kàn nìyẹn mo ti ń máa give me latitude somehow I don't get it ó tó like bí ọmọ mi fẹ́ pé 5 years mọ́mì mi wá pè Ahmed ṣé ọmọ yóò sọ fún yín pé dáàdi ẹni disturb ẹ ni ó ní mọ́mì òjíṣẹ́ fún ó sọ bẹ́ẹ̀ ó máa ń sọ fóun ó ní kí ló wá ṣe sí ó ní tóun tẹ̀ ṣe wà yóò fẹ́ dàbí ìgbà sí pé mo tira mi mọ́ òun lọ́rùn mọ́mì mi ní ó ti rẹ̀ mọ́ òun lọ́rùn Àdíjà ti ẹ̀rọ rẹ̀ mọ́ ẹ lọ́rùn ó ní bẹ́ẹ̀ ni ó ní wàhálà mi pọ̀ ní pé kò jẹ́ tí ìṣòwò pé òun ò jẹ̀lẹ̀ òun ò lè ó ṣáà sọ̀rọ̀ yẹn bákan ṣá ìgbà tó mọ́mì ní òkè má bínú mọ́mì ṣe cut phone báyìí kò send me message pé ó dà pé tí mo ṣe ń rí Instagram òun tí mo ṣe ń rí WhatsApp òun tí mo rí kinní yẹn àti kọ́ọ̀lù òun gbé fún mi ó fẹ́ kí n máa bákan nípa òun máa block everything ni pé tí bá ń pè mo rẹ́ lómi tí fẹ́ máa carry on pẹ̀lú òun yọ̀ǹda mi pé because òun ráyè relationship pé bóyá mo ti ń tira mi mọ́ òun lọ́rùn jù I was short of word pé láti jọ níbi tí mo ti ń bá a bọ̀ láti jẹ àti mu ìsìn ló sọ fún mi pé mo tira mi mọ́ ẹ lọ́rùn mo bẹ̀rẹ̀ sí ní kéékèèké pé irú kí ni gbogbo rubbish yìí ọmọ mi pé 6 years 7 years kò sí nǹkan kan wàhálà yẹn pọ̀ stress pọ̀ along ẹnìyàn kan kàn mọ̀ pé òun fẹ́ fẹ́ mi mo pe ṣé mo fẹ́ máa fẹ́yàn ni kiri ni gbé because mo lè máa déètì yàn kiri àdúgbò ìyẹn ò make sense mo ra forí ara mi pamọ́ fine ìgbà tọ́lọ̀ ń gbéga tó blow tọ́lọ̀ ní kó blow owó kan tá bá pè ó ń dá wa lóhùn pé ó fẹ́ máa ṣe dáadáa gbà yẹn along the road tó bá ti di pé tó bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kò ní tó bá ti ní kí la fẹ́ tó bá ti ṣàlàyé pé nǹkan báyìí omi tẹ ní kó invest business mi pé ọjà mi ò dàbí mọ́ pé wàhálà yẹn pọ̀ wàhálà yẹn Àdíjà èèyàn kan ní fún ẹ 50,000 èèyàn kan ní fún ẹ 50,000. ọṣẹ mo dúpẹ́ máa Ọlọ́run ò ní dànù Ọlọ́run abá. ìgbà tí a máa fi ọkọ̀ pè mí níjọ́ kẹta síjọ́ tí mo lọ sọ́dọ̀ ẹ̀ sọ fún mi pé Àdíjà mo fẹ́ travel èkí ẹ̀ ló need anything òun máa send number kan sí mi number yẹn ni kí n máa pè mo ní òkè kò sí problem ìgbà tí number mọ́mí òun ni ó jẹ́ cut ó jẹ́ block number wa pátápátá láti gbà yẹn àríwá sọ̀rọ̀ till last year bẹ́ẹ̀ di ọmọ ẹ̀ máa mú fóònù mi lẹ́yìn mi ó máa lọ message ẹ̀ ó máa sọ fún pé birthday òun bọ̀ òun máa gbà yẹn wọn máa pé 10 years ní pé birthday òun bọ̀ ọmọ òun fẹ́ ó jẹ́ òun kó òun ṣe ìgbà kan àwo kan ọmọ yẹn ń ṣàǹdí stop ẹ̀ ó ní kó wá gbé fóònù yẹn fún mi mo bá sọ̀rọ̀ ó ní ọmọ yìí ní òun fẹ́ pé kíni mo ní bẹ́ẹ̀ ni mo ní Lọ́ládé ṣé tó ṣe máa ṣe náà rè tó yẹ pé yes ìjọ kan bóyá láàrin ọdún kan lọ́kìndì láwọn fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí ó bá fẹ́ wá báyàn sọ̀rọ̀ ó máa pèèyàn simple tẹ́ pé yẹ̀sẹ̀ máa gbé kọ́lẹ̀ àwọn òun access láti pè é kò ṣáà sọ̀rọ̀ ọmọ yẹn ó fún ọmọ yẹn náà lówó gbà yẹn ó fún 1 million okay fine ọmọ yẹn jẹ́ máa jáde school gbà yẹn so lẹ́yìn gbà yẹn ó fún ọmọ yẹn 1 million ó block number wa ó block everything a message ọmọ yẹn fẹ́ ṣe graduation àrí anything from him. Ikú dédé àsìkò gbogbo yín lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé ọdẹ ọdún bí lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ọdẹ gbogbo ríà la máa dùn mo kí gbogbo yín lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tẹ́yìn tí gbọ́ mi tẹ́yìn tí ń wò mí lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ojú tí ń fi wò mí ojú náà mi àfọ́ etí tí ń fi gbọ́ mi etí náà mi àdí oréré bí yé létí yín mi àgbọ́ o yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà bí ṣe lọ náà látún yìí ká tún mú wá sí etí gbọ̀yìn ìwò
ọ̀rọ̀ tó ti bá bòmíràn yọ o. Ìyàwó Àṣàkẹ́ ẹni bá mọ̀ wádìí ọ̀rọ̀ ló mọ̀ fẹ́di rẹ̀ gbọ́ o. ìwọ ìyàwó Àṣàkẹ́ tábàṣẹ yìí bàbá Àṣàkẹ́ ní mi purọ́ nítòótọ́ ẹ mọ̀mọ́ sẹ́nìyàn ó pé o, ṣùgbọ́n tá a bá kẹsẹ̀ yìí bàbá Àṣàkẹ́ mi purọ́ nítòótọ́ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ sọ ọ̀rọ̀ ọmọọmọ tó lágbára kódà lórí ìyàwó rẹ̀ gan àti lórí ọmọ Àṣàkẹ́ bí fúnra rẹ̀. ìwọ ọ̀rọ̀ ọmọọmọ lágbára díẹ̀ o tó dẹ̀ yẹ kó a rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bí yéé lọ́rọ̀ ọ̀sẹ̀ rí o ẹ mọ̀ yẹ kó a rí bẹ́ẹ̀ o torí ẹ mọ̀mọ́ sẹ́ni mọ̀mọ́lá ọlọ́run Elédùmarè mọ̀mọ́ ló mọ̀mọ́ ọjọ́ gbogbo ọlọ́run Elédùmarè mọ̀jà síunṣe mọ̀jà rọrùn mọ̀jà kàkùnà wọn àá ṣe tá a dára rẹ ẹlẹ́bi kọlọ́run Elédùmarè mọ̀mọ́ já sí o. ìwọ ọ̀rọ̀ kì í sínú fọ́nrán o tí ìyàwó Àṣàkẹ́ ìyẹn ọ̀tọ̀ bí yé ni àtọmọ rẹ̀ ìyẹn á gbọ́ méjèèjì nínú fọ́nrán ọ̀rọ̀ kì í síbẹ̀. ìwọ Yínká PNT ó mọ̀mọ́ tí fi gba wòtòwòtò nínú fọ́nrán o ọ̀rọ̀ pọ̀ ìyá àṣàlẹ̀ kó ti yá dìde bẹ́ẹ̀ yí kéèkàn níbẹ̀ kéèkàn tó dá sọ̀rọ̀ Àṣàkẹ́ àti fámìlì rẹ̀ kábí ó ti wá kábí ó ti dá Àṣàkẹ́ mọ̀ kábí ó ti mẹyẹ oṣù Àṣàkẹ́ má gba Àṣàkẹ́ ẹ̀ẹ́dẹ̀yàn tán ní tó yá mọ́ toró ní ọ̀rọ̀ kan tí Yínká PNT mọ̀mọ́ sọ nínú fọ́nrán nígbà sọ pé bàbá Àṣàkẹ́ ìyá Àṣàkẹ́ tọ́jú ìgbà ẹni Yínká PNT sọ pé àwọn bàbá tẹ̀bá ti tọ́jú ọmọ ló mọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìwọ ìmọ̀jẹ̀mẹ̀gbà ẹ̀ lákòókò torí ọ̀rọ̀ kì í sínú fọ́nrán bí Yínká bá gbọ́ ọ̀rọ̀ mọ́ ń bọ̀ yóò gbọ́ náà àyà mọ̀ mi sí ṣùgbọ́n Yínká PNT náà ti yá jáde bẹ́ẹ̀ o nǹkan jẹ́ mi sáré brief ọ̀rọ̀ fún ìmẹ̀wí bẹ́ẹ̀ ṣe mọ mínì náà rè ni o. ìwọ ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ọ̀rọ̀ mo sọ ọ̀rọ̀ tó lágbára tó fi dán ìyá ìsàlẹ̀ kó tó fi dán lóhùn ìwáyà gbọ́rọ̀ ọ̀hún kí wọ́n á gbọ́ bí gbogbo ọ̀rọ̀ ọ̀hún ṣe lọ torí wọ́n yí ẹnu ọlọ́fà bí iye láti gbọ́ mọ́ta ìwáyà gbọ́rọ̀ ọ̀hún. ìwọ adúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà gbogbo èèyàn ọmọ Nàìjíríà bí n ṣe bá wà á wo fọ́nrán rẹ̀ a tí n bá wà láìkì rẹ̀ tí n bá wà subscribe adúpẹ́ bí n ṣe sọ́pọ̀tì rẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà tẹ̀yìn tètè subscribe fún wa. ìwọ fáfàní yìí tètè subscribe ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán ìléyìnbó pé ní notification bẹ̀ ìmọ̀ tẹ kíní aago òǹkì hàn notification bẹ̀ yín sílẹ̀ òun la ta inú lobó lóòrèkóòrè nìyẹn náà fi àjàǹfààní bá àbá tó ṣe mú fọ́nrán wá sórí ètò fún yín olólùfẹ́ rẹ̀. ìwọ kí n bá wo fọ́nrán kí n bá láìkì rẹ̀ ń ṣe fọ́nrán káàkiri gbogbo àgbáyé kó lè kan gbogbo àwọn tẹ́tì mọ̀ kó lè kàn án lára ká mọ bọ́rọ̀ ọ̀hún ṣe ń lọ. ìwọ kí n láìkì rẹ̀ ìyẹn náà bá fẹ́ sọ kí n wá sọ sí àpò kọ́mẹ́ǹtì fọ́nrán kí n sọ sápò kọ́mẹ́ǹtì fọ́nrán. ìwọ bí n ṣe ṣe yìí lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè ọwọ́ bá fi ṣe yìí ọwọ́ ọ̀hún ìmọ̀ra fi gbọ́mọ sí o oríire ní a fọwọ́ ń ṣe lọ́dún ìrà kàkóná ìyẹn náà mi a lórí àṣetì ìmọ̀mọ̀ jẹ́ mẹ́gbàá ẹ̀ lákòókò lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àti ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ àti ìyá ní ìsàlẹ̀ Èkó àti Yínká TNT gbogbo rẹ̀ náà ni a gbọ́. ìwọ bí bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àtọ́jẹ́ kí a gbọ́ ire ó dìgbà. ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin ọmọ ìsàlẹ̀ Èkó àwọn ọmọ Èkó Mustapha Ṣónibárẹ̀ àwa wà lẹ́yìn ẹ̀dìgbín gbogbo fídíò yẹn èmi ti ṣí ẹ̀ kó tó gbé kúò àwa ti screen record ẹ̀ ṣó ti yé ṣó wá rí Yínká TNT yẹn bó ṣe wà yẹn olórí burúkú ni kò sí ibi tó ti ń ṣe nǹkan rẹ̀ rí gbogbo tó bá ti ń dàrú ló máa ń wà ń bẹ̀ kó lọ bèrè lọ́wọ́ àwọn tó ń tẹ̀lé kiri pé ìjọ tó bá ti ń ṣe tó bá ṣe dàrin Èkó kò ní ṣerú ẹ̀ mọ́ kó mú Àṣàkẹ́ délé ìgbà táṣàkẹ́ dé èèyàn
lọ́mọ Àṣàkẹ́ ṣó mọ bàbá Àṣàkẹ́ wà ń bẹ̀ ó lówó ní gbogbo nǹkan kò tọ́jú bàbá tó bí kò tọ́jú ọmọ Àṣàkẹ́ ò tọ́jú ọmọ tó bí kò tún tọ́jú bàbá tó bí sáyé ìyá ìkọ̀ ló ń tọ́jú ìwọ Yínká TNT wọ́n jáde olófẹ́ bayé Àṣàkẹ́ jẹ́ Àṣàkẹ́ ò tí bayé ara ẹ̀ jẹ́ ní kò tọ́jú lé nǹkan tẹ́ ẹ máa dá sí nǹkan tó jẹ́ pé ó wà relevant tó jẹ́ pé ó lè múnú àwọn èèyàn dùn ó bọ́ta ìgbà ẹ̀pọ̀ sọ̀kúsọ náà ló máa ń sọ̀rọ̀ tó wà reasonable Yínká TNT béèrè mi wá mi kiri fọlọ́pàá gbé mi send ìwé kóòtù sí mi ẹ̀yin olórí burúkú yìí ẹ wá ń sọ pé Ṣóníbárẹ́ Mustapha ẹ máa threatening ẹ ń threatening ta ni kò ní da fún yín ẹ ní ṣoríire àti wọ́ àtàwọn tó rún ẹ ire yìí máa bómi lọ ni ẹ̀yin á ṣí èrè ó jẹ́ bèrè lọ́wọ́ Àṣàkẹ́ wípé ṣe tọ́jú bàbá àtọmọ ẹ̀ kí ni bàbá ò bá ṣe fún bàbá ló tọ́ ṣé ìyá wà láyé ìyá ẹ̀ wà ń bẹ̀ nígbà tí bàbá ń tọ́ mi tó ń tọ́ ni ọmọ tó tún bí kò tún tọ́ ṣọmọ yìí náà ṣe ni ẹ̀yin á ṣí èrè ẹ kó ṣì dànù ó lè threaten anybody ọmọ Èkó làwa ṣó ti ẹ àwọn òkọlà sóhùn tó bá gbé a máa gbé fún ẹni ó yẹ káwọn arẹ́kọ̀ọ́ lọ wá fún ẹ lọ bèrè lọ́wọ́ MC tó tẹ̀lé á sọ fún ẹ pé o má kọjá ìyá rẹ̀ dẹ́kun ó ní ṣoríire olórí burúkú elégbọn lójú. ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín ẹ má ṣì mí gbọ́ o tí n bá sọ pé gbogbo bàbá tí ò bá tọ́jú ọmọ wọn ò kí ń jèrè ọmọ kì í ṣe pé bí a mọ mí pé bàbá Àṣàkẹ́ ò tọ́jú ọmọ òun ẹ má dẹ̀ ṣì mí gbọ́ mi ì ní k'Àṣàkẹ́ má tọ́jú bàbá ẹ̀ but my own point mo ti ń sọ ẹ má jẹ́ ká máa weaponize social media ẹ má jẹ́ ká máa weaponize social media ẹ má jẹ́ ká máa fi pé social media can force àwọn èèyàn láti ṣe nǹkan tí wọn ò bá fẹ́ ṣe tá bá gbọ́rọ̀ ọkọ wa wá sórí social media àbá gbọ́rọ̀ ìyàwó wa wá sórí social media àbá gbọ́rọ̀ bàbá wa àbí ìyá wa wá sórí social media kí ni social media lè force èèyàn láti ṣe láti ìgbà tán ti gbé ọ̀rọ̀ yẹn wá sórí social media ṣé wọ́n dẹ̀ ti wá rí Àṣàkẹ́ that is my own boat of contention nǹkan tèmi ń try láti sọ nìyẹn pé stop weaponizing social media ẹ má jẹ́ ká máa feel wípé it is only social media that can make us achieve our objectives or our aims ẹ má jẹ́ ká our aim and objective ẹ má jẹ́ ká máa rò bẹ́ẹ̀ pé ká máa rò pé until we bring bóyá taba bring matrimonial kini wa sí social media àbí ọ̀rọ̀ bàbá wa àbọ̀rọ̀ ìyá wa stop ẹ má jẹ́ ká máa weaponize social media cannot force anybody láti ṣe nǹkan tí ò bá fẹ́ ṣe mo ṣe sọ pé ṣọ́n láti gbé ọ̀rọ̀ yẹn wá sórí social media tó bá tiẹ̀ jẹ́ pé kó tó gbé wá sórí social media kó bọ́ síta bóyá kó wá kó tẹ̀ kọ́kọ́ call it out nítorí ńgbà tẹ́ bá gbé wá sí social media tára bá yá tán ìtìjú àti ìdọ̀tí wọ́n ní téèyàn bá ní kà méjì á fi ṣe ra ẹ̀ tẹ́ bá rò bóyá Àṣàkẹ́ nìkan nìtìjú yẹn wà ó wà lára ìyá ó wà lára bàbá ó wà lára ẹbí gan kò ń ṣara Àṣàkẹ́ nìkan and Àṣàkẹ́ ò kì í ṣe just anybody just anyhow individual ẹni tó yẹ pé international person ni okay ó ṣe bẹ́ẹ̀ yẹn there must be a reason oníkálùkù ń sọ tiẹ̀ ó ti tọ́jú ẹ̀ láti 2 years ó ti wà ń bẹ̀ láti kékeré nǹkan tẹ́yìn mọ̀ lẹ́sẹ̀ lómìn náà sọ tiẹ̀